ọ̀bàdàn nílé olúyọ̀lé báàgì kí kó lówó. àwọn ẹgbẹ́ ńlá ọ̀gbẹ́ ìdòwú bẹ̀rẹ̀ ńlá ọ̀gbẹ́. You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Ìdòwú mi o, àmọ́ ò mi o, ọmọ àgbàdàn ní olúwa lẹ́gbẹ̀rẹ̀ náà pé ọmọ àgbàdàn mọ́jàmọ́jà èyí tẹ́ ẹ kára iwájú lẹ́nu Ìbàdàn lóòjò ìlú Àjàyí Ògidì Òlu ìlú Ìbíkúnlé ìlú Afúnṣetá níwúrọ̀ ìlú Ọ̀kúnmọ́nà olódòdó tẹ̀yìntẹ̀yìn wájú òfin ọ̀bọ̀ Sòkòtò kẹgbẹ́gbẹ́ níbi ìjà ọmọ ẹgbẹ́ tata ọdún mọ́bà wọn ságun ọmọ ẹgbẹ́ yẹ̀yàmọ́yà ọmọ òkè burúkú tá a ti mọ̀ sábàrí ìgbọ́ túrú ni bàbá tó gbé ọlọ́mọ ti ń polówó sọ́ọ́ni dà lóhùn tèmi ni èmi ọmọ ibi olórí gbẹ́yìn rí ẹ̀ àmọ́ nbálòyàn tèmi èmi ọmọ wọ́n mọ́ mi ìdòwú ti gbẹ́yìn rí ẹ̀ nbálòyàn tèmi ibi kan náà lọ gbẹ́yìn rí ẹ̀ kádàrá ọ̀gbọ́gbọ̀ ni coordinator obesere first club àti London àti ní ọgbà àti gbogbo Nàìjíríà mo kókó ní pọ̀ náà ìwòrìwò lágbára Ọlọ́run náà báyìí àmà ó gbéra náà ọmọ ìdìgbà lọ́tẹ̀ mo dánú ilé ọlọ́mọ bàkúmọ̀ rẹ̀ àmọ́ mọ́mọ́ nínú ilé ọ̀la mọ́ bàkúmọ̀ rẹ̀. Bàbá àmọ́ hello sir hello kí pápọ̀ sí eléré kan band man kí wọ́n tó decide pé ẹni lọ́wọ́ wọn ti wá ó decide for one bàbá ayé òní dojú òní ṣiṣẹ́ wọ́n lè má bí ilé kan náà pẹ̀lú àbáṣà àkàbẹ́. ṣùgbọ́n fẹ́ tó o ní ó lè fi tọmọ ìyá lọ ìjẹ́ àkàbẹ́ ọmọ tí a gbé wá fẹ́yìn ní máa ń ṣe dáadáa fún yẹn jọmọ ní ogun ó ti bẹ́ẹ̀ lórí tó ṣe fún ọmọ ìyá ẹ̀ ìbáṣà kìlẹ̀ wọ́n lè má nífẹ̀ẹ́ tó bó ṣe nífẹ̀ẹ́ ìfẹ́ táwọn ọmọ tó kó kiri ilé kẹ̀kẹ́ làwọn ẹlẹ́yìn náà ti wá tí wọ́n tẹ̀ tó kò ń wẹ̀bí lágbára Ọlọ́run òpó náà ní gbọmọ gbogbo ẹni gbàgbẹ bàbá tẹ wà lẹ́yìn ẹgbẹ̀sì àkùdé bẹ́ẹ̀ náà kọ́ ni wọ́n ti dá tó ó níbi tó kù sí wà láì ẹ̀mọ́ ní ìdílé bí ẹ̀mọ́ tọrọ wà sí láyé lé wọ́n yẹ kí bọ́ọ̀sì kẹ́kọ́ pílé ṣùgbọ́n wọ́n wò ó tó ní oúnjẹ tí ẹbí yóò tẹ àtàrà àbáṣe náà níbi tó kù sí o bẹ́ẹ̀ Pasuma níbi tó kù sí Màlẹ́kà níbi tó kù sí Lanko níbi tó kù sí bẹ́ẹ̀ làwọn èèyàn tẹ̀lé èyí tí wọ́n lẹ́yìn àwáàtì tí kò ti mọ̀ àti pàmò tó lánàá kì í ṣe pé kò sẹ́yìn tí wọ́n ìyàwó àtọmọ́ tẹ̀lé bàbá kátó náà abẹ́ fún ẹ láwọn ọdún sáà gbogbo báàgì bẹ́ẹ̀ àwọn bàbá yìí wọ́n lè ní sáà fún àwọn ọdún àbá ìṣirò onídàáfẹ́ ní lórí rẹ̀ láyé rẹ̀ wẹ̀rẹ̀ dédó ọlọ́lọ́fẹ́ mú ìyá ẹ̀ ìlérí ìlú ìlérí ó ti wà ó kéré tó àti ìṣe tó eléré bẹ́ẹ̀ wọ́n bí yẹ ẹ̀rí sá fún mi lówó lójú mi ó yá máa bọ̀ lórúkọ èmi àti ìdílé mi máa bọ̀ lórúkọ èmi àti ìdílé mi mo lọ́ọ̀ṣì fún mi yẹn ní ẹ̀rọ bí ìṣẹ́yẹ o gòkè ó ìṣọ́ lórí bí onítà tó
lórúkọ èmi àti ìdílé mi òun ní ìwé ọ̀rẹ́ mi tẹ̀lé wa lórúkọ èmi àti ìdílé mi mo fún ọmọ ìbí ìlísè lórúkọ èmi àti ìdílé mi ṣẹ́wọ́ wọ́dà mo fún Lanko àtàwọn mc ní 100 fún ọlọ́mọ èlò ìdá fún gbogbo èèyàn fún wa bí fún wa òní ìwé mọ́ òní sàlàyé ṣe mọ́ ó láti jẹ́kọ̀ọ́ tún náwó ó fún 100,000 òní nínú ẹ̀ 50 naira ó yẹ sọ tó fẹ́ ọmọ mi nìyẹn bàbá tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ fún ẹ láwọn olùsáfẹ́ ẹ ló gbogbo bá bọ̀ ẹ márùn ọjọ́ orí o mo fi ọlọ́pàá yìí àbáṣepọ̀ ó máa wá fún ó máa wà pété máa fi fún láwọn ọjọ́ ṣùgbọ́n mo bóyí bẹ́ẹ̀ ṣe lóyè mo fi ọlọ́pàá àtẹ̀mí náà àádọ́balẹ̀ fún pé ó ṣe é pọ̀. Hello sir náà jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóore èmi dọ̀bálẹ̀ ó ṣe lórí àbáṣe ẹ̀jọ̀ àbáṣe àmàlẹ́dà ẹ̀rẹ́dà tó ní ẹ̀ àti pàtíkì ṣóṣẹ̀dé ni kí wọ́n tó bọ̀ àjíkì bàbá ọlọ́run tí ògbó òdílé ọlọ́run ti bá ó lè jìyà wà lórí tí wọ́n kọ́ sí pẹ́gbà kan ìgbà kan kò tẹ́ tí ó bà mí kì í ṣe bọ́ọ̀lù yẹn lójú dùn bẹ́ẹ̀ lọ ìgbà kan ṣùgbọ́n mi tó burú sí ni òṣìṣẹ́ ọlọ́run ó mọ ojú mi jẹ́ lórí tó bá kọlà tó bá bá yẹ kọ́ wọ́n lè ojú ẹ̀jẹ̀ àti ìdílé. Bami àti ìdílé ọ̀gá wa ni òkè àti ìdílé àbájá àkọlẹ̀ tí ó bá nílẹ̀ sí ẹgbẹ́ tó kàwá jókòó olórí oko ni wà láì kò sí bí ẹlẹ́dẹ̀ẹ́ wà bí ó máa ń fún wa lówó bí ìgbà tó yíwó àbí tó jòlè àbí tí èèyàn ń jalè ní máa lówó kó o tó kọrin bàbá ti gbọ́dọ̀ fún mi lówó kó tó kọ kankan ìgbà bá lẹ́nu ní gbogbo àìkúdà. Bàbá ẹ̀jẹ̀ ayé mi lọ́dọ̀ yìí àti kí o ti lè rí kápẹ́ padà kápẹ́ òye bàbá ní orúkọ èmi àti àwọn ẹlẹgbẹ́ mi Abbas Akande band a pìrìsẹ́ǹtì ṣé ká fún un ní àwọ̀dù yẹn sáà àwọn ọmọ tí wọ́n fún yín láwọ̀dù mo fi ọlọ́pàá èlò lè fún wọn lẹ́yìn èmi ò ní bẹ́ẹ̀ o èlò lórúkọ èmi àti ìdílé mi mo fún àwọn báńkì yìí níye báyìí kọ́dẹ̀gbọ́ sílẹ̀fọ́bíà gbogbo àwọn báńkì tí wọ́n kọ́ mi lé tí wọ́n fún mi ní àwọn lọ́wọ́ ìfẹ́ tí wọ́n ní sí ìfẹ́ náà wọ̀n dáa agbára lọ́wọ́ nínú òdòdó ẹni tó àmúlòdó lọ́dọ̀ wọn so àwọn ní 50,000 náà. Ẹ̀rọ àtẹ̀wọ́ fọ́gà 50 now but later èlò òkè òtí fún ọ̀tẹ́lẹ̀ 50% ẹ̀bọ̀ so lórúkọ ìwọ àti ìdílé èmi lórúkọ mo promise àwọn MC náà ní 50 mo promise àwọn MC ní 50 lórúkọ ọ̀gá Abẹ́lò ẹ̀rọ 50 dà ọ̀gá máa fún lówó bábẹ́ẹ̀sì ẹ̀rọ olówó yìí náà olówó ẹgbẹ́ náà yẹtúndé náà
ó yá 50 owó báńkì náà búkì sọ́rí ẹjọ́ ń wà ní ọdún báńkì ẹgbà ẹwà owó MC àìdọ́ sà ó jù bẹ́ẹ̀ ọlọ́run ní jọ́ra burú bá máa mú 20 kí ló ṣe ẹ̀rọ ẹ̀sà 20,000 ilẹ̀ fẹ́ lẹ́lẹ̀ fún wa wọ́n ní bẹ́ẹ̀. Ṣé owó kájà jí? Ẹ̀lò ẹ̀wà bá mi kà tẹ́ta. Gbogbo ẹ̀ bá mi ní mọ́tà kí ló pé. Management tó wà. Ẹ̀sà àwọn management. Okay, 10,000. 10,000 tí wọ́n náà. Ẹ̀sà bínú ìṣòro tó pẹ̀lú àwọn olùyìn. Hello, this is an award, Xenophobia Obesity Brand Name. Present an award of an excellent Chief Idowu Amao as National Coordinator, Xenophobia Fast Club of Nigeria. Today, worldwide, donated the size about 2002. Baba, over 1 million. Ikú òjijì òní gba ó ní jẹ́wọ́ ìtọ́mọtọ́mọ tó mọ́ fi tẹ́bi láyé ó ní dìde ìṣẹ́jú kan lórí ọmọ wọ́n ní dìde ìṣẹ́jú kan fún ẹ ayé òní túmọ̀ ẹ lórí. Thank you, God bless. Bàbá ṣe management.
Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.